tó ṣe wá lọ́kàn lára jàmá yìí. Allahu akbar. Oore nífa báwọn bàbá gan bá bùgàdà wọ́n ní alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hada sole wi wo be. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. Ẹjájọ́ wí gbogbo wa náà la gbọ́ lẹ́nu bàbá bẹ́ẹ̀ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. Adúpẹ́ fún Ọlọ́run bàbá wa fásitì yìí máa pé ní ìbòlà bá máa wà. Allahu akbar. Nafsul fariga magaratu shaitan. Ọpọlọ tó bá sinmi ṣètánì ó dòkó mẹ́. Allahu akbar. Bá ti lò ó fún nǹkan òun ò lè gbélẹ̀ lásán. Ọlọ́run tó wá ní a máa lo àsìkò wa fúrú rọ̀lẹ́ báyìí lọ́dọ̀ bàbá alhamdulillahi alladhi hadana lihadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Ṣé wá rí bá ṣe ń jòkó ní ànífààrí kan lórí àwọn tí ó wá. Ọlọ́run ni ò lò wọ́n síbẹ̀. Ni ò lò wọ́n síbẹ̀. Àwa tá wá ní ká máa dúpẹ́ ni kò sí jàgínní. Allahu akbar. Ọlọ́run ò ṣe. Alhamdulillah. Irúfà ní òun la fi ráyè pé ti bàbá. Ilahullah. Táwọn wò wọ́n báyìí. Ọlọ́run kó jọ jàre kó dákun. Kọ́mọ́sà gbàṣẹ́ yín. Àmín. Ọlọ́run fi gbígbàdúrà wa jàmá yìí kó bá fi sínú mizanu hasanati. Àmín. Ẹ dákun ẹsẹ̀ ámílẹ̀ kan náà. Àmín. Àfáà wa ọlẹ́sìn Sheikh Zakariya. Ilahullah. Ìtí ń bẹ nú gbà tí ń dààmú gbà ni wọ́n fi ṣe wáàsí. Bílé ọ̀bá dáa, ayé ò lè dáa. Ìgbéyàwó. Allahu akbar. Wọ́n láàfáà kan ṣe wáàsí pé alukùránù ló sì ń ké yìí kí láà tó alukùránù báyìí. Allahu akbar. Tó tó alukùránù ń bẹ àwọn tí wọ́n ń ké ní àwọn ọmọ tí ń ké alukùránù ju kùránù lọ. Allahu akbar. Bàbá ọmọ tí ọmọ ká alukùránù mọ́ kí wá lójú ọmọ tí ń ká alukùránù lọ ìgbéyàwó rẹ̀ ní òbí máa rẹ̀. Allahu akbar kabira. Bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ìgbéyàwó bí ṣe máa mú ẹ̀fẹ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ nù. Àmọ́ wá fi ọlọ́wọ́ jù yé wa. Àmín. Ànábì ní khairukum li ahli. Sallallahu alayhi wa ana khairukum li ahli. Yorùbá Ànábì. Sallallahu alayhi wa sallam. Ẹni ó lájùlọ́jù nù yí khairu. Bàbá wí fún wa mìíràrà. Àwọn àlẹ́jẹ́ àgbà ní àáfàá mi ètò khairu ní oore. Àjùlọ làáfàá mi ètò. Wọ́n ní khairun ló fi lájùlọ. Allahu Rabbul alamin. Ẹni ó lájùlọ́jù nù yín òun ni khairukum li ahli. Ẹni ó dá sí ilé rẹ̀ tó tíráfù táwọn ilé rẹ̀ ń fìlẹ̀ ẹ̀. Obìnrin náà tóun náà dájú nínú yín òun lẹ́bí tí ò sí ńlé tọkọ rẹ̀ o. Bọ́tọ̀ bá ti ń jáde lágo 4 àṣùbá àbágo 5 tọkọ rẹ̀ lọ́dàbọ̀. Òde lágo 12 alẹ́ ó sílẹ̀kùn pé ẹmọ̀ káàfọ̀. La ilaha illallah. Ọmọ yíwọ́ nù kan. Ti yíwọ́, ti tán fún bẹ̀rún. Ǹjọ́ ọkọ̀ náà ń tàfà wọ́n sọ fún wa nù. Ǹjọ́ ọkọ̀ náà bá sì ti bá débi pé kí ní ìfàní rẹ̀ tẹ́lẹ̀.
wọ́n fẹ́ kí kálukú ó mójútó ilé rẹ̀ ntí ó bá mú ilé rẹ̀ tí ó fi dúró síun kó ṣe sùúrù kílé rẹ̀ ó dúró kó máa wá pè ọ́ lágọ̀ ọmọ dáájú ọmọ gbọ́n bérebére lọ tó ń lọ rẹ̀ kó àtàkàfà. La ilaha illallah. sùúrù tó kálukú ṣe tó fi dòkó láyé rẹ̀ tó dòkó tọmọ ẹ̀ ó dáájú síngú mọ̀dà lọ tọmọ wá ṣe TikTok aago 2 òru. La ilaha illallah. tàlíkì mi náà nídòkó yìí lè ní ẹ̀ṣẹ́ ò àfàwà ò Hafidhahullah. gbogbo ń tẹ́ sọ fún wa ọlọ́run jẹ́ àrígbọ́ Àmín. kò pé ọmọ lọ tantalizer o Ọmọ kùnà. wọ́n ní ìyàwó rẹ̀ lè dáná lé dáadáa Dáadáa. bọ́ bá ti gbé nǹkan kalẹ̀ yọ́ tọ́jú ẹ̀. Tọ́jú ẹ̀. làbárí ẹlẹ́ẹ̀kejì nírọ̀lẹ́ yìí ààyè yìí ọlọ́run ló ṣe láyé àlùbáríkà Alhamdulillah. a sì máa ń wí mìíràn ní tí ó sì máa mú wa wí nípa gbọ́ lẹ́nu àfáà wa pàfáà wa wí bẹ́ẹ̀ àfáà wa ní bó ṣe rí àlùbáríkà àfáà ni àsọ́ọ́lẹ̀ àfáà mi ni yóò sì ṣe máa rí lọ́nu ẹ̀ṣẹ̀un tẹ́ ní insha Allah Insha Allah. kálukú ló ti bí ìsánákì èsógun kò ju ọ̀sẹ̀ mélòó lọ nísìnyí tí ẹ ṣe wà yìí dé gbogbo bí ní bàbá lọ́wọ́jà sí bàbá lọ́wọ́jà lọ́sùn ẹni ó jẹ́ ṣe religion fún Islamic ọmọ bàbá ní bí àtijọ́ kéwú náà Alhaji wa Qasim Adabaneja ẹ̀dìdè Allahu akbar. Allahu akbar kabira. Chief of Staff lónìí ní Ọ̀ṣun ọmọ kéwú bàbá ni Alhaji àgbà. sáwálé kéwú ń bi tí ó lò ọ́ sí ọlọ́run lọ́mà ṣe ká kí ni àwọn tọ́kẹ́ náà kí ni wọ́n fi ṣe níjọ́ àyè bá wá sílẹ̀ sí wọ́n mẹ́ni tí ọ̀lọ́ Allahu akbar. ẹni ọlọ́ náà wọ́n mú ọmọ kéwú bàbá ni ẹsẹ̀ rìlìjà ọmọ kéwú bàbá ni Religion. Chief of Staff Okay. Ájì Akínlẹ̀yìn bẹ́ẹ̀ bá wá rí tó ń wo àfẹ́ ẹni náà lèyàn lọ kó bá Allahu akbar. wọ́n ní bọ́ bá lálá tí Ọba rẹ̀ lórí omi. bẹ́ẹ̀ ni kullu hizbin bima ladayhim farihun Afakumullah. níbi kálukú bá wà náà ní ọjẹ́ lógún wọ́n wá bá bàbá wọ́n wá rúwá àdúnyà yìí làwọn ń ṣàdúrà pé ìtí ń bẹ lẹ́mìí wọn nù wọ́n ń bẹ lọ́wọ́ ọ̀páyà o ọlọ́run dí wọ́n sọ̀kalẹ̀ dáadáa o wọ́n wá sọ̀kalẹ̀ dáadáa ọjà síbi tí wọ́n fẹ́ Alhamdulillah. níbi ọlọ́run fẹ́ náà ní ọ̀bọ̀rọ̀ sí Alhamdulillah. gbogbo bí ọba sì ti fẹ́ làwọn a máa fẹ́ tọ́ra àmọ́ ṣe pọ̀ má dùn pé bisimilayi ala nafsi bisimilayi ala ahali wa mali Allahumma raddini bima qadaita li wakifini fima abkaita hatta la uhibba li ta'jila ma akharta wala ta'khira ma ajjalta nítorí ọba ní ìbùn wa mọ́jà lè béèrè ẹ̀ Ọjọ́ ni. ọba tó wá ṣe bẹ́ẹ̀ bàbá wa ní ọlọ́run ọjọ́ ọjà rẹ̀ Karamakumullah. Rijalun idha nudu lis-silahi aqbalu wa inna zalat bin-nasi nazilatun qamu. Rijalun idha nudu lis-silahi aqbalu. irúfẹ́ àwọn alájà àgbà nù ni Wa inna zalati bin nasi nazilatun qamu. àfáàrẹ orí fàájì mi ṣe mọ́ láti jọ́ mélòó nìsí níjọ́ àwà ní òde kan tá a ti lò ó Akramakumullah. àfáà ìsáàkà tí fi ń ṣe fàájì Wallahi. èsì ọ̀tẹ̀ra mọ́ kéwù yìí púpọ̀ Rijalun idha nudu lis-silahi aqbalu. àwọn ọjọ́ kan yìí dánú dún lílì ìsìláì bẹ́ẹ̀ bá pè wọ́n kí wọ́n wá ṣàtúnṣe kan àfàìdẹ́wọ̀ wọ́n dáhùn àfàìdẹ́wọ̀ wọn lọ́wọ́ sí nígbà Wa inna zalati bin nasi nazilatun qamu. wáyé nẹ́sẹ̀ láti bí nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì látún bí nǹkan kan bá wá dé báwọn èèyàn tó bá wá bá wọn wọ́n sì gbé tí wọ́n lẹ̀ wọ́n dúró lérí ẹsẹ̀ wọn kí tẹ́ni ènìyàn yanjú àbàlájí àgbà Humul ikramu
لا يرضون ظلم رعيته rárá ولا يتركون الحق خوف العواقب هم القوم إن قالوا أصابوا وإن دعوا ń kọlu bí ẹ bá wí nǹkan kan àsọ́ọ́bù tí wọ́n wí wọ́n yóò jánà وإن دعوا إلى الخير لبى الناس منهم bí ẹ bá wá pè وأقبلوا wọ́n sóore pé ẹ dákun ẹ gbà wá wọn ó sì dúró lérí ẹsẹ̀ wọn ẹnìkan pé bùkátà wáyà yín ká wá lé الله أكبر أنيلي sáwàlá gbà ní tàà fi lé الله ẹni tí ó bá lè wí tiẹ̀ ló lé rẹ̀ ìwọ ni bó ṣe jòkó ọwá sáwọn pé ẹ̀rọ yímọ̀ tóbi ó tóbi tó lọ́n tọ́dọ̀ ni هم القوم إن قالوا أصابوا وإن دعوا إلى الخير لبى الناس منهم وأقبلوا bí n tó wù wọ́n bó ṣe ṣe yìí tá a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yìí gbogbo tí ń dùn mẹ́nì kọ̀ọ̀kan náà ọlọ́run mọ́sà ṣe fún wa آمين kálukú ní prayer request tó pọ̀ والله ìjòkó rọrùn ń bẹ lẹ́mìí ẹlòmíì ẹni ó ti bí ọmọ táwọn ọmọ ò tí ìrọmọ bí ń bẹnu wa ẹni tó ṣe pé lérí okùn kọ ilé okùn kọ rádìí ẹni fi ń wá bíbà yìí ń bẹnu àwọn ìyá wa tí wọ́n jòkó yìí الله graduate pọ̀ kánrín tí ò tí ríṣẹ́ lọ́rọ́nà kọ́dà phd wọ́n fi ń gun mọ́rúwá ni èyí ń sì dáájú kọ́ máa jálé olé lọ والله dájú ẹ mọ̀ gbà yẹn lọ ọlọ́run gbogbo bá ṣe jọpọ̀ ẹ̀yìn ìyá àlùbáríkà yìí ní tí ń bẹ lẹ́mìí kálukú pé báyìí mọ́jà ti kú oyin àyín tó fi fi lé wa lọ́wọ́ àmín àlóògùn a sì lè sọ a lè ṣàdúà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe ń wà ní nǹkan kan tá fún yín àáfàá àwọn ògbé nǹkan kan fún yín dùkún wọ́n gbé ẹ tẹ́wọ́ àdúrà yóò sì gbà Allahu akbar ọba tí gbàdúrà àwọn tàná tí gbà tìjẹta àwọn èèyàn pọ́n tayọ ọkùn wọn mọ̀ rí ń fà níbi kankan máa pẹ́ síbẹ̀ والله الناس أكيس من أم يمدح رجلا àtàyàrá yín dàwó أتراه عنده آثار إحسان ọlánú tí wọ́n ti ń dùn báyìí نعم lọ́sùn tínú wọn ń dùn pé àmọ̀dúpẹ́ bùkátà ẹnìkan ẹrù ọlọ́run kan pàdé mi nìsí ó lábúrò àwọn kan bẹ ní àhámọ́ ó pè ní mùjá ọ̀kan pàdé mi ọlọ́mọ kéwú lòun òun ti jáde tọ́dún 5 òun jẹ́ rìdíwánù ọ̀rọ̀ òun èjọra wọn àlákàlà yìí pọ̀ ẹni ọmọ wa bá a ṣe ń gbọ́ yìí wọn lárẹ́rọ ọlọ́run kan lọ́dún pàdé mi pẹ̀lú 5,000 pé màmá àwọn wà ní múra báyìí ó sì lọ pẹ̀lú àbúrò rẹ̀ wà ní kọ́lọ̀ mọ́ fi bú wọn ó sì mọ́ sí lópin oore fún ìyá náà gbogbo ìdùnnú tí ìyá náà wá ń rí lára àwọn ọmọ mọ́jọ́ ó dìbànújẹ́ àlẹ́ àkàwọ́ àbùká lọ lọ́wọ́ bá ń tí ń rí yé là ń rí adúpẹ́ gbọ́wọ́ ìṣekún yìí ní kálukú ló ní prayer request àfáà wa Sheikh Abdullahi Aberi mọ̀mọ́ alájà Habiba Kàkẹ́ nílé Aberi àwọn náà jáde láyé kọ́lọ̀ ń kọjọ ọjàre wọ́n pa àfáà láago 5 àṣùbà wọ́n sì wà lájàṣẹ́ wọ́n ní ẹgbẹ́ òde mímọ́ fọlọ́mbẹ̀ yín nígbà yín kó tó dago 6 rọ̀lẹ́ Ọlọ́run sì bá wọn tó Allahu akbar parí pátàjàṣẹ́ ikú tọ́ Ọlọ́run kẹyà yọ́gẹ̀ Ọlọ́run ò ṣe àwọn ní òmùrú kéèsè tó ní àlè yóò mọ̀ ámúrù wọ́n jọ ń jíṣẹ́ àlàjì àgbà ní àmúrù wágàdá àmù ọ wà nílé ọtí wọ́n á lọ gbọ́mọ́ ní bàbá rẹ̀ ṣaláìsí àwọn kan wọ́n sì pa kí ló yẹ kí tí ọmọ ọwá nítò à ń ṣe fàájì lọ́wọ́ lónìí àmọ́ yanjú yòókù lọ́la àfàkùnmùlà wọ́n lẹ gbàgbé ẹsẹ̀ ìṣẹ́rì ìdó mọ́lẹ̀jọ́ ń jíṣẹ́ àlàjì àgbà ní mọ́lẹ̀jọ́ ń jíṣẹ́ àjọjọ́ mọ kéwú ní on Islamic affair àjọjọ́ mọ kéwú ní ẹ ti gbọ́ wáhùn ọjọ́ jíṣẹ́ bàbá bẹ́ẹ̀ bá gbé kinní ìléhùn náà lọ́wọ́ yóò ṣe dáadáa oníwàásí ní Kútọ́nù ní Allahu akbar gbogbo onú àwẹ̀ bàbá náà lọ Kútọ́nù ní wọ́n ti ń ṣe wàásí yẹ́sì pàwọn náà wọ́n mójútà ń tàṣì lámì lọ Ọlọ́run abẹ́ ọ́ Ọlọ́run ránṣẹ́ àdùnnú sáwà náà àmín bí Ọlọ́run ó ṣe máa ṣẹnu gbogbo ẹni ó bá ṣe dáadáa alìjàzáwù lè sáà illal ihsan gbogbo ẹni ó bá ṣe dáadáa Ọlọ́run ó yàn èèyàn dáadáa tí Allahu akbar àmín àmín hal jazaa'ul ihsani illal ihsanu hal jazaa'ul ihsani
إلا الإحسان هل جزاء الإحسان إلا الإحسان ọlọ́run jọ jàre lákùnbà ṣèjọba náà àmín ya Rabb ẹsẹ̀ àmín àmín gbogbo ìjọba orílẹ̀-èdè wa yìí pátá ọlọ́run bá mú wọn dúró bá wọn ṣe àmín lókè lọ́hùn àtijọ́ Tinubu lọ́hùn lókè náà bá ti ń ṣáájú rẹ̀ àfikọ́ ṣàdúrà fún wọn kó o nífọ̀kànbalẹ̀ káwọn bá dààmú látòkè lọ́hùn Kwara wáyà yìí náà ọlọ́run bá wọn mú ìjọba náà lọ́wọ́ àmín ọlọ́run bá wọn ṣe àmín ọlọ́run dákun ṣàánú àwa náà àmín ẹ wá farabalẹ̀ ẹ bá ń ṣàdúrà yìí dákun má lọ ẹ̀mí kúkún dáa púpọ̀ pàápàá jùlọ khairukum man tala umruhu wa hasuna amalu alẹ́ Muhammad ló wí fa bàbá wa ash-Shaykh fadilatu Shaykh al-Khalifa ash-Shaykh Sharafuddin alladhi ajara Sa'duddin alladhi ajara Allahu fasara ajara bàbá di 91 lónìí. Allahu Akbar. Ọlọ́run àbíọ́ àfàsájò ẹ̀dábíọ́ àfá àwọn di 100 wọ́n tún tayọ ẹ̀ arò òsì ní bàbá pẹ̀lú àlàáfíà yìí nǹkan kan lọ lédè wọn ọlọ́run déédéé ibi tí bàbá bá dé lónìí ọlọ́run fàlùbáríkà sí tí bàbá wa àjárá lò àmín wá jẹ́ ń tókù lẹ́yìn ọ̀pọ̀ àmín má jẹ́ wọ́n rí nira àmín má jẹ́ wọ́n rí dààmú àmín má fàyè sú wọn àmín má fi ìbànújẹ́ kún ọkàn wọn àmín gba ẹ̀sìn wọn dáwọn àti ọlọ́run bí ẹsẹ̀ ń ṣe fàájì tínú ayé mú lára wọn ìjọ máa rí bẹ́ẹ̀ lọ ọlọ́run wá bá ké àwọn tí wọ́n tara wọn jáde àti gbogbo àwọn àfa wọn kọ́ bá mọ̀ ọ́ ṣe dákun bá ń ṣe Fatiha Ayatul Kursi bàbá wa Àjàrà nìkan wọ́n ni. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض أن الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. gbogbo àwọn ìjọba wa ti Kwara wa t'Ọ̀ṣun àti gbogbo Nàìjíríà látòkèdélẹ̀ líláfi Quraish. bismillahir rahmanir rahim líláfi Quraish إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àmín àmín ya Rabbi. Ará Kánò tí máa ránṣẹ́ ti débí aláàjì wa lẹ́sìn 5,000 naira kọ́ dọ́dọ̀ yín aláàjì Abdulwasi láti USA òun ní máa fi ránṣẹ́ sàfò níwàásí yóò sì kàn yín la aláàjì Ájà Fauziya òun wà ní Canada ọlọ́run bá ṣàánú rẹ̀ òun náà wà nílò èbó mọ́sà síjọ àánú rẹ̀ wọ́n bárkọ̀ọ́lá ṣáájú ẹ̀dá gbogbo wa náà sáà ti tẹ́wọ́ tiwa náà àyíǹdẹ̀ ẹ̀jọ́ là ń ṣàdúrà lé àfọ́ àwọn ọmọlẹ́yìn a sì sọ̀kalẹ̀ dáadáa chairman wa wọ́n kó gbogbo wa jẹ ọlọ́run jẹ́ ẹ̀mọ́ wà dáadáa sàádà tẹ́ẹ̀ká sàádà ń kọ̀ntínú lọ́la àtọ̀túnla ọlọ́run jálù bárkọ̀ rẹ̀ bẹ̀ Fatiha méjì. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ìnáwó tá a ní ọlọ́run bá arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ̀rọ ọlọ́run kan mọ́ wá ọlẹ́ ọmọ ọlọ́run fẹ̀sìn rán ọlọ́run. àmín. ọlọ́run ṣàánú rẹ̀. àmín. ó sì fún níyàwó olóore. àmín. jẹ́mọ́ ẹ̀ ṣe àmín lápapọ̀ jẹ́mọ́. àmín. ọ̀là bismillahir rahmanir rahim lẹ́ẹ̀kan ṣoṣo. bismillahir rahmanir rahim. al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. ẹ̀rọ ọlọ́run tó ẹ̀sẹ̀ ra mọ́tò tuntun ọlọ́run pàlùbáríkà sí fún àmín ya Rabb. lówó èrè fún wọ́n ní àwọn àdàbíyà youth àwọn ń ṣe musabaka ohun àdàbíyà musabaka al-Qur'an pẹ̀lú ohun tó dá àwọn tí wọ́n ń bá bọ̀ pẹ́
wọ́n wá ní jọ́mẹ́ second batch bẹ̀rẹ̀ lónìí yóò wá parí Monday ẹ lọ gbàyọ̀dá kẹ́ tó gbé wá bí lọ́dọ̀ àwọn bàbá àmì ọlọ́njọ́ dá fẹ́nìkọ̀ọ̀kan wa àlọ́wọ́dọ̀ àwọn bàbá. ẹ dákun náà bàbá wa Alhaji àgbà wọ́n ní àdúrà gbogbo wa àti àníyàn ẹnìkọ̀ọ̀kan wa ò tẹ́ mo gbọ́ mo gbà Ọlọ́run bá wa fi lù ú. Àmín. Wọ́n ní gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ àtàwọn ẹ̀yà tẹ́nìkọ̀ọ̀kan wá gbára wọn jáde tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ṣe kúrìsìmí fún wa. Àmín. Gbogbo àwọn bàbá wa tọ́lọ́run wá ṣẹ́kù fún wa àtàwọn ẹ̀yà wa tọ́lọ́run ṣẹ́kù fún wa tí wọ́n ti di kàngẹ́ Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Àlàáfíà ara àtòkùn ara tó péye tí ó tún lágbára jọjọ́ orí wọn lọ k'Ọlọ́run bá yọ̀ǹda fún wọn kó wá jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Àmín. Wọ́n ní gbogbo àwa tá a wá jọmọ wọn àtàwọn ọmọ wa k'Ọlọ́run síjú àánú ẹ̀ wò wá lápapọ̀ kó fi ìgbésí ayé wa rọ̀ wá lọ́rùn. Àmín. Wọ́n ní ayé ní rí bí ṣe ń rí yìí dákun Ọlọ́run jọ̀ọ́ jàre gbogbo bó ti wù kó rí ìrọ̀rùn ní kó ire Ọlọ́run ọba fi bá wa lò. Àmín ya Allah. Wọ́n jáde tí wọ́n gbàgbé di gírájúwèétì àwọn ẹ̀sùn ìmọ̀ra wọn wà lórí pé iṣẹ́ wọn tó fi ń tọ̀ káàdì Ọlọ́run dàpọ̀. Wọ́n láwọn oníwàásí wa àti bàbá wa national mission wọ́n sọ̀rọ̀ wọ́n tún wá sọ débi wípé wọ́n rántí àwọn tó ṣe pé wọ́n parí ẹ̀kọ́ ìyá àti bàbá pàkúta lẹ́sẹ̀ náà ni àrí graduate inú wọn arẹ́ni tó ní master inú wọn PhD wà inú wọn kò wá síṣẹ́ débi pé wọ́n tó fi ń gọ̀kadà wọ́n fi ń gbọmọ́rúwá Ọlọ́run dákun ṣàánú wọn. Àmín. Bàbá wa ní apá àjọba òran nǹkan kan wọn ò lè ṣe nǹkan kan àmọ́ ìrẹ́ Ọlọ́run ọba tó ṣe pé alágbára lógo lè ṣe ní ìrẹ́ la dájú kọ bá wa ṣàánú gbogbo orú wọn àwọn tó rí bẹ́ẹ̀. Àmín. Wọ́n ní gbogbo àwa jàmáà tá a ti mú ní bàádà tá a yé máa wá síbí tá a wá ń pè ti àwọn bàbá wa àtàwọn tí ó tún máa jọ ìwà tó tún máa wá dákun Ọlọ́run wíwá bí yìí má fi dójú tì wá o má dojú àdúrà tì wá. Àmín. Àmín. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa láti rí àpẹẹrẹ gbígbà àdúrà k'Ọlọ́run ọba ń dáhùn lóhùn dákun Ọlọ́run gbogbo wa pátá ní k'Ọlọ́run ọba ó fi àmì hàn kó ń dáhùn àdúrà wa kó má jẹ́ àtẹ́wọ́ sí káwá ka ló fìfò nígbà kan. Àmín. Wọ́n ní k'Ọlọ́run wá dákun kó jọ̀ọ́ jàre. Wọ́n ní gọ́fúnà wa Abdulrahman Abdulrazak gọ́fúnà tiwa ń Kwara àwọn bàbá wa ni wọ́n ṣe bẹbẹ fún wa o wọ́n la dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Wọ́n ní làbárì kan wà táwọn ti fẹ́ fún wa tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n a fẹ́ kí gbogbo rẹ̀ ó jọra wọn kó sopọ̀ mọ́ra wọn ká wá ríra làbárì náà gbé kalẹ̀ lódidi. Àwọn bàbá wa ní àwọn lọ sí Sókótó wọ́n ní a lọ dáadáa a tún wá bá dáadáa pàdé lọ́hùn a tún wá bá dáadáa bọ̀ wálé. Àwọn bàbá wa ní àwọn wá lọ sọ́dọ̀ gọ́fúnà nígbà táwọn darí dé wọ́n ní gọ́fúnà gbà wọn bàbá wa lálejò wọ́n ní wọ́n sì ṣe dáadáa pẹ̀lú àwọn wọ́n ní okù kó wá pé wọ́n láwọn sì gbà pé ó ti pé wọ́n nítorí pé gbólóhùn tó jáde lẹ́nu wọn gbólóhùn wípé ó ti pé ni aláṣepé lọ́lọ́run. Wọ́n lọ́lọ́run ọba tó já sí wípé àti wá mọ́kàn sí pé yóò ṣàṣepé rẹ̀ ni kọ́nà jẹ́ ó pé délẹ̀.
àlùbáríkà ọlá ẹ̀yìn ìlàrí ọlọ́run tẹ́ ẹ wá ń pè tí àwọn bàbá wa ní gbogbo ìgbà. Wọ́n ní gbogbo wa pátá nígbésẹ̀ náà jọ so èso rere fún. Naam. Àwọn bàbá wa ní òkú mú ọ̀rọ̀ làwọn sọ àwọn ìsọ̀ yìí tó sí tí. Wọ́n ní bá a ṣe ṣàlàyé pé gbogbo wa ní ó jẹ́ oore fún. Wọ́n ní bí nǹkan náà bá délẹ̀ tán wọ́n lẹ́yìn náà ó rí i pé a dá irì bẹ́ẹ̀ lórí. Wọ́n lọ́lọ́wọ́ bọ́ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa o. Ọlá Ànábì wa Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní ọlá Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati